ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ọ̀ṣun gan-an torí ọwọ́ àwọn ọlọ́pàá tún ti tẹ ọmọ ikọ̀ àmọ̀tẹ́kùn kan ní ìpínlẹ̀ ọ̀ṣun tó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló ń jáde nípa ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ọ̀ṣun tó sì ń kọ àwọn èèyàn lóminú àti omi òde ti àwọn ọmọ tí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀ṣun gbẹ̀mí lẹ́nu wọn lójijì láwọn èèyàn rí tí wọ́n ń sọ tí wọ́n ní kàyéfì lélẹ́yìí táwọn òbí ń kérora ọ̀rọ̀ ńlá lẹ̀ dá látàrí bí wọ́n ṣe rán àwọn ọmọ wọn lọ́rùn àpàpàǹdodo. Eléyìí làwọn èèyàn ń jẹ lẹ́nu tí ò tíì tán pé ikọ̀ àmọ̀tẹ́kùn dẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ légbodò láìṣẹ̀ láìrò láìjalè àbí hùwà ọ̀daràn lọ́jọ́ 2 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ìbéèrè tó gba ẹnu àwọn èèyàn kan ni pé kí ló dé tí ikọ̀ àmọ̀tẹ́kùn tó yẹ kó jẹ́ ààbò fún àwọn aráàlú ṣe wá ń pa àwọn aráàlú nípakúpa. Iṣẹ́ ààbò aráàlú ni wọ́n wà fún, ó ṣe wá jẹ́ àwọn gan-an ni wọ́n tún ń dojú ìbọn kọ àwọn aráàlú gbẹ̀mí lẹ́nu wọn. Ṣáájú nìròyìn ti gbé pé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa rọ́wọ́ tó ikọ̀ àmọ̀tẹ́kùn tó tó 20 níye lẹ́yìn tí aṣòfin àgbà Francis Fádáhùnsi tó ń ṣojú ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa pàṣẹ pé kí ọlọ́pàá lọ rọ́wọ́ tó wọn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìpani nípakúpa nílùú Akílàló ní ìpínlẹ̀ Ọ̀ṣun tíròyìn ọ̀hún sì ń jà ràìnràìn lọ́wọ́. Ìyẹn lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá bá tún tẹ ọ̀kan lára ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn tó ti fìgbà kan rí jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣùgbọ́n tó jẹ́ òṣìṣẹ́ ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn. Yorùbá ní ṣé bí mo kò á máa lápẹ̀rẹ̀. Àmùrè tó jẹ́ ìkan lára àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tó ti fìgbà kan rí jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá tún tẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló tú sọ́wọ́ àwọn ọlọ́pàá nígbà tí wọ́n rọ́wọ́ tó Àmùrè Sunday tí gbogbo èèyàn mọ̀ sí Ìràwọ̀. Wọ́n fọ̀rọ̀ wá a lẹ́nu wò. Ó fẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ààyè lòun o. Kódà òun ti ṣẹ̀wọ̀n rí lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú dídá àlàáfíà ìlú rú lórí ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí náà ni. Sunday Àmùrè tó jẹ́ ọmọ Iléṣà ní lẹ́yìn tóun dé láti ẹ̀wọ̀n lòun lọ darapọ̀ mọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn. Ó ní ọmọ 30 ọdún lòun àti pé ọdún 2018 lòun darapọ̀ mọ́ ikọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn Ayé Confraternity àti pé ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Ṣeun ló fa òun wọ ẹgbẹ́ òkùnkùn Ayé náà, àmọ́ Ṣeun ti wà nílùú Port Harcourt báyìí. Bákan náà ló tún jẹ́wọ́ pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ òun nígbà kan rí fún ẹ̀sùn dídàlúrú. Oṣù 3 gbáko lòun lò lọ́gbà ẹ̀wọ̀n tó wà nílùú Iléṣà. Ó tún jẹ́wọ́ pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń gbógun ti jíjẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ló gbé òun lọ sílé ẹjọ́ tóun sì lọ ṣe oṣù 3 gbáko lọ́gbà ẹ̀wọ̀n. Ìbéèrè àtọ̀rọ̀ tó rú àwọn èèyàn lójú ni pé báwo lọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó ní ẹ̀sùn ìwà ṣíṣẹgbẹ́ òkùnkùn ní iléeṣẹ́ ọlọ́pàá tọ́rọ̀ rẹ̀ délé ẹjọ́ tó tún dèrò ẹ̀wọ̀n ṣẹ̀wọ̀n oṣù 3 tó tún ní ẹ̀sùn dídá àlàáfíà ìlú láàmú lórí ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣe lè di ọ̀kan lára ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé iṣẹ́ ikọ̀ elétò ààbò ní láti dáàbò bo ìlú, mójútó ààbò ẹ̀mí àti dúkìá ará ìlú. Ọ̀daràn ṣe lè wá di ẹni tó ń gbé ìbọn ṣọ́ ará ìlú. Báwo ló ṣe darapọ̀ mọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn? Ta ló ṣàyẹ̀wò fún? Ṣé ká sọ pé kì í sí àyẹ̀wò tàbí ìwádìí tó pé kí wọ́n tó gba àwọn síṣẹ́ ni? Ọ̀rọ̀ wá di bí ìgbà tí èèyàn ń fi ẹran díndín ṣọ́ ológbò. Nígbà táwọn ọlọ́pàá tẹ̀síwájú nínú fífi ọ̀rọ̀ wá a lẹ́nu wò ló tún jẹ́wọ́ pé bàbá òun ló fa fọ́ọ̀mù àmọ̀tẹ́kùn lé òun lọ́wọ́ torí pé bàbá tó bí òun ní oore ọ̀fẹ́ sí slọ́ọ̀tì àmọ̀tẹ́kùn kan. Òun ọmọ rẹ̀ ló sì fà kalẹ̀ fún slọ́ọ̀tì ọ̀hún. Èyí nípasẹ̀ tóun tọ̀ dẹnu iṣẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn. Láti ìgbà náà lòun ti di ọmọ ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn títí dìgbà tọ́wọ́ fi tó òun. Nígbà tí àwọn oníròyìn ń fi ọ̀rọ̀ wá ẹni tó jẹ́ olùdarí àpapọ̀ àkọ́kọ́ ìyẹn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́nu wò, ìyẹn arákùnrin Àmítólú Ṣítù, ó kọminú gidi lórí ọ̀rọ̀ náà pé
báwo ló ṣe wá jẹ́ tí èsúró fi pàdídà tó ń lé ajá. Ó ní àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn tó yẹ kó dáàbò bo aráàlú ṣe wá di ẹni tó ń gbójú àágan sára ìlú débi tí wọ́n ń gbẹ̀mí wọn. Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ò wá nígbàgbọ́ nínú ikọ̀ Àmọ̀tẹ́kùn tí wọ́n tẹ́wọ́ gbà nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé. Ó ní wọ́n gbé agbára lé wọn lọ́wọ́ kí wọ́n máa dáàbò bo àwọn èèyàn ìlú. Kí ló wá dé tó jẹ́ pé àwọn èèyàn ìlú ọ̀hún gan-an ni wọ́n tún ń fagbára ọ̀hún kọjú ìjà sí? Ó tàn mọ́lẹ̀ sí pé kò sí ìwádìí àti àyẹ̀wò tó múnádóko fáwọn tí wọ́n ń gbà síṣẹ́ Àmọ̀tẹ́kùn mọ́ bíi ti ìgbà kan. Ó ní àti ọ̀daràn irú wá ògèrè wá ni wọ́n dẹ̀ ń gbà síṣẹ́, àfi bí ìgbà tó jẹ́ wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn ti gbàbọ̀dè léyìí tó léwu fún ìpínlẹ̀ Ọ̀ṣun àti orílẹ̀-èdè wa lápapọ̀. Ó ní ọ̀gá àgbà àjọ ikọ̀ Àmọ̀tẹ́kùn lọ́wọ́lọ́wọ́ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Isaac Ọmọyẹlé, kàn ń gba oríṣiríṣi èèyàn bíi olè, ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, àwọn apaniṣètùtù ọlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síṣẹ́. Kì í ṣe ìwádìí nípa wọn kó tó di pé ó gbà wọ́n síṣẹ́. Ó tún ń kó ohun ìjà lé wọn lọ́wọ́ láì ṣe ìwádìí nípa wọn. Ó ní ṣé ó ṣeé ṣe kẹ́ni tó ti fìgbà kan rí jẹ́ ọ̀daràn àbí jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tàbí apaniṣètùtù ọlà gbé ohun ìjà dání kó má sì fi ṣe ará ìlú níjàmbá bí? Àbí a ti ṣe é fi oníwà ọ̀daràn àti oníwà ìbàjẹ́ jẹ elétò ààbò lé ará ìlú lórí bí? Ó ní irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Akílàlú yìí jẹ́ ọ̀kan lára àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ látọwọ́ ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó kàn jẹ́ pé eléyìí hàn fáráyé rí ni. Èèyàn tó tó 12 láwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ti dẹ́mi wọn légbodò, léyìí tí ìwádìí fi hàn pé àwọn èèyàn yìí kì í ṣọ̀daràn, wọn kì í ṣajínigbé, wọn kì í ṣe apaniṣètùtù ọlà. Aráàlú tí ò lẹ́sẹ̀ lọ́rùn ni wọ́n. Ó ní wọ́n pa àwọn ẹni ẹlẹ́ni nípakúpa ní Akílàlú, wọ́n tún gbé òkú wọn lọ. Ìbéèrè táwọn èèyàn wá ń béèrè ni pé kí ló dé tí wọ́n pa àwọn ẹni ẹlẹ́ni tán tí wọ́n tún gbé òkú wọn lọ? Kí ni wọ́n fẹ́ fòkú wọn ṣe? Ta ni wọ́n fẹ́ fi òkú wọn jíṣẹ́ fún gan-an? Ó wá rọ ìjọba kí wọ́n fọwọ́ tó gíríkì mú ọ̀rọ̀ náà kí ẹlẹ́ṣẹ̀ kan má lọ láì jìyà. Bẹ́ẹ̀ náà, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Adémọ́lá Adélékè, ṣàbẹ̀wò sílùú Akílàlú láti kẹ́dùn pẹ̀lú àwọn tíṣẹ̀lẹ̀ láabi yìí ṣẹlẹ̀ sí, ìyẹn àwọn òbí tó pàdánù àwọn ọmọ wọn àtàwọn aráàlú tó farapa nínú ìṣẹ̀lẹ̀ náà. Gómìnà ṣèlérí láti ṣèwádìí ìṣẹ̀lẹ̀ yìí àti pé òun yóò mú ètò ààbò le dọindọin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní àwọn yóò ṣàtìlẹ́yìn fáwọn òbí tó pàdánù àwọn ọmọ wọn nínú ìṣẹ̀lẹ̀ yìí. Gómìnà wá rọ àwọn aráàlú Akílàlú kí àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n má bo ẹnikẹ́ni tí wọ́n bá rí pé ó ń hu ìwà ìbàjẹ́ kan tàbí òmíràn mọ́lẹ̀. Bí wọ́n bá ti rí wọn kí wọ́n tètè sọ̀rọ̀ sókè kí ìjọba sì rọ́wọ́ tó wọn. Gómìnà fi kún un pé èyíkéyìí tí ajé ọ̀rọ̀ náà bá ṣímọ́ lórí nínú àwọn ikọ̀ elétò ààbò tọ́wọ́ tẹ̀ yìí ni yóò fojú wọn winá òfin.